ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì tako òfin tó sọ ọ́ di èèwọ̀ láti máa wàásù nínú ọkọ̀ akérò báyìí o. ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi kan ti tako àbá sí àtúnṣe òfin ìrìnnà ojú pópó tó sọ ọ́ di èèwọ̀ láti máa wàásù nínú ọkọ̀ èrò. àwọn ẹgbẹ́ náà ni ẹgbẹ́ Christian Council of Nigeria CCN àti ẹgbẹ́ Organization of African Instituted Churches OAIC. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní òfin ọ̀hún yóò tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀ láti ṣe ohun tó wù wọ́n nínú ìgboro. ọjọ́bọ̀ ọ̀sẹ̀ eléyìí tó kọjá ní ilé ìgbìmọ̀ asòfin Nàìjíríà buwọ́lu àtúnṣe òfin ìrìnnà ojú pópó ìyẹn Federal Road Safety Corps Amendment Bill tọdún 2026 tó sọ di èèwọ̀ láti máa wàásù tàbí kiri ọjà nínú ọkọ̀ akérò ìgboro. òfin náà ní ẹnikẹ́ni tó bá jẹ̀bi ṣíṣe bẹ́ẹ̀ yóò san $50 gẹ́gẹ́ bí owó ìtanràn tàbí kó fi ẹ̀wọ̀n jura o. àwọn aṣòfin ní òfin náà ni wọ́n gbé kalẹ̀ kí àwọn tó ń ta ọjà tàbí wàásù má bàa máa dí àwọn awakọ̀ lọ́wọ́, kí irúfẹ́ awakọ̀ bẹ́ẹ̀ lè fojú sí ọkọ̀ eléyìí tó ń wà o. tí ààrẹ bá lè tọwọ́ bọ àbádòfin ọ̀hún, ẹni tó bá jẹ̀bi ẹ̀sùn náà lè fi ẹ̀wọ̀n oṣù 6 jura tàbí kí wọ́n san $50,000 tàbí kó san méjèèjì o. wọ́n ní ọ̀rọ̀ náà tún kan awakọ̀ tó bá kọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òṣìṣẹ́ FRSC lójú pópó lásìkò tí wọ́n bá ń ṣàyẹ̀wò fún irúfẹ́ awakọ̀ bẹ́ẹ̀ bóyá ó mu ọtí tàbí bẹ́ẹ̀ kọ́ o. nígbà tó ń sọ̀rọ̀ tako àbádòfin ọ̀hún, akọ̀wé àjọ CCN àlùfáà Evans Oyemara ní ó jẹ́ ohun tó gbọgbẹ́ lọ́kàn àjọ náà pé wọ́n fi àwọn oníwàásù sínú àwọn tí wọ́n fi òfin ọ̀hún dè. ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn faramọ́ òfin tí yóò mú kí ààbò ojú pópó nípa sí i, àmọ́ kò faramọ́ ohun tí yóò tẹ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀. Oyemara sọ pé kò tọ́ kí ìjọba kó àwọn tó ń ṣiṣẹ́ ìgbàlà ọkàn papọ̀ mọ́ àwọn tí wọ́n ń rúfin. gẹ́gẹ́ bó ṣe sọ, fún ọ̀pọ̀ ọdún làwọn ọmọlẹ́yìn Kristi ti máa ń pín ìwé ìwàásù nínú ọkọ̀ èrò láìsí wàhálà kankan, tí wọ́n á sì máa gbàdúrà fún àwọn tí wọ́n wà ní ojúpọ̀nà ìrìn àjò wọn. ó tún bu ẹnu àtẹ́ lu owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ $50,000 fún àwọn tí wọ́n bá ń kiri ọjà. àlùfáà náà ní kò sí ẹni tó wù láti máa kiri ọjà, àmọ́ ìṣẹ́ àti ìyà tó ń bá àwọn ọmọ Nàìjíríà fínra ló mú kí wọ́n máa kiri ọjà. lẹ́yìn náà ló rọ ààrẹ Bọ́lá Tinubu, ilé ìgbìmọ̀ asòfin àti gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n ṣàyẹ̀wò àbádòfin ọ̀hún fínífíní kí wọ́n tó buwọ́ lù ú. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwúsí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.